أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين. adúpẹ́ fún Ọlọ́run àṣekèége fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Akíra wa pé a kú oṣù tuntun, oṣù albarka tí a wà ńbẹ̀ yìí. Ramadan leni yóò di mẹ́wàá bílẹ̀ bá ṣú. Ọlọ́run tí ó ní kí a bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah, Ọlọ́run jẹ́ ká yọrí pẹ̀lú alhamdulillah. Gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a kú oríire. Gbogbo àdúrà tí a bá ń ṣe nínú oṣù yìí àti bóṣù yìí bá tán, Ọlọ́run sábà mú lọ sílé àṣẹ o. Ọlọ́run Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Tó eléyìí tí a mú wálé ní tí a sọ fúnra wa, òun náà ni nípa rògbòdìyàn tí ó ń lọ lọ́wọ́ nínú ìlú nípa àwọn àfáà, kí Ọlọ́run kí ó má bà orúkọ wa jẹ́, kó wọlé Ànábì Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Nígbàtí ọ̀rọ̀ Abdulrahman ọmọ Ìlọrin yìí tó ṣẹlẹ̀, oríṣiríṣi ọ̀rọ̀ ni à ń gbọ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ àfáà gan ò dé fìlà jáde mọ́, wọn ò fẹ́ kí wọ́n mọ̀ pé àfáà làwọn. Mo wá rí wípé ẹrú kan báyìí ní máa mú ní búgba ẹrú. Tí ẹ bá wo tí ń jẹ́ gbọ́dọ̀ àlfáà lọ́dọ̀ àwọn àfáà, àlè alifu ẹgbẹ̀rún kan ní ń jẹ́ bẹ́ẹ̀. Rajulun alifun, ọkùnrin kan tó dúró ní dúró ẹgbẹ̀rún èèyàn oníjẹ́ àlfáà. Bí wọ́n bá tú bẹ́ẹ̀, wọ́n ní alfahimu, ẹni tó lágbọ́yé ẹ̀sìn, tó lágbọ́yé dáadáa ní à ń pè ní àlfáà. Tí a bá wo Ọlọ́run ọba àlékè ọlá, ó gan fúnra lára rẹ̀, ó pọ́n tí ń jẹ́ àlfáà lé, ó sì rẹ̀spẹ́tì wa dáadáa nínú Al-Qur'an. Nínú ọ̀rọ̀ Ọlọ́run, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ń báyà yẹn bọ̀, ó wá ní innama yakhsha Allaha min ibadihi al-ulama. Nínú àwọn tí wọ́n páyà Ọlọ́run, tí wọ́n dá Ọlọ́run ọba mọ̀ dáadáa, Ọlọ́run ò dákọ olówó, kò dákọ ọlọ́lá, kò dákọ onípò, ó ní al-ulama, ó láwọn àfáà, àwọn ni wọ́n mọ bí wọ́n ti bẹ̀rù èmi Ọlọ́run. Ètò nípa àwọn ni wọ́n ké tí wọ́n kà á, wọ́n mòfin Ọlọ́run, wọ́n pòfin Ọlọ́run mọ́. Torí bẹ́ẹ̀ Ọlọ́run ní àwọn gangan ni wọ́n dá ohun Ọlọ́run ọba mọ̀, tí wọ́n sì mọ bí wọ́n ṣe ń bẹ̀rù ohun Ọlọ́run. Ṣùgbọ́n tá bá wáyé lẹ́ni nípa tí ń jẹ́ àfáà yìí, tá bá wò wọ́n dáadáa, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó náà wá sọ̀rọ̀, ó ní al-ulama'u warathatul anbiya. Àwọn àlfáà, àwa la jogún àwọn ànábì Ọlọ́run. Ọlọ́run ti lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí tí ń jẹ́ òjíṣẹ́ kankan mọ́. Ńgbà Ọlọ́run ti wá fi ànábì sílẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run, tó fi sílẹ̀ àwọn ànábì Ọlọ́run. Àwa tá wá já àfáà, àwa náà la ṣẹ́kù tí a gbéṣẹ́ àwọn ànábì Ọlọ́run tá a gbé dání. Kí wá ní ń já àfáà gan? A pín àfáà sí ọ̀nà mẹ́ta. Àkọ́kọ́ àfáà kọ́ máa ń kéwú, àfáà ni. Òun ní níṣẹ́ mi tí ó ṣe ìkọ́kọ́ máa ń kéwú lọ. Ó lè má máa wá sí ṣe, ó lè má máa jálàbí ṣe, kó má máa bí wọ́n ṣe ń dá àlejò lóhùn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni àfáà oníwàásí tí wọ́n gbé dáwà dání, tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri bí àwọn bàbá wa ọ̀gbàlagbà, àwọn àlùfáà wa àgbà, bàbá Mudirul Markaz, bàbá Ìmáàmù àgbà Lọ́fà, bàbá wa Sheikh Suleiman Farouk, bàbá Buhari ọmọ Musa, bàbá wa Sanu Sheikhu, bàbá Sohibul Bayan, gbogbo àwọn oníwàásí bẹ́ẹ̀ bẹ́ẹ̀, bàbá wa Ọ̀tẹ́ Albarisi káàkiri bẹ́ẹ̀, bàbá wa Yasatar, tí wọ́n gbé sí Ọlọ́run dání, tí wọ́n jẹ́ káàkiri. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta náà àlfáà, ó náà àlfáà oníjálàbí. Àwọn ilé làwọn wà tí wọ́n ti máa dáyàn lóhùn. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé ní àwọn dókítà ń bẹ, bórí bá ń fọ yín, wọn ẹ lọ ilé ìwòsàn. Bí ló bá ń rún yín, ẹ lọ ilé ìwòsàn. Bí ara yín bá ń gbóná, ẹ lọ ráwọn doctors. Àmọ́ ẹni bá wá sùn lójú oorun tó wá lálàá pé ní eégún lé lójú oorun, ẹ dákun, abúlálàá pé ní wèrè yọ ẹgbàá sóhun bẹ̀rẹ̀ sí nílé káàkiri. Só lè dọ́dọ̀ dókítà kó ní dókítà ẹ dákun, oorun tí mo sùn mọ́jú má lè ní wèrè lé mi mọ́jú ni láíláí. Àwọn àfáà náà ni ó lọ bá àwọn eléyìí ní wọ́n sọ pé ó dáa, alátọ́ láyìí àdúrà báyìí là á ṣe fún ẹ, sára báyìí ni kò lọ ṣe. Bọ́lá bá wá ní kó ṣe tí ò rí wèrè mọ́, tí ò régún tí ń lé káàkiri mọ́, irú ẹni bẹ́ẹ̀ wá padà wá pẹ́tọ̀, ẹ̀yin àlfáà mo dúpẹ́ o, ẹ̀yẹ ìgbélé yìí ẹ bá mi ṣèdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo fi ṣèdúpẹ́ pé ẹ bá ń bẹ lọ́hùn gbogbo tí ń ṣẹlẹ̀ sí mi pátápátá láburú Ọlọ́run ní ó ṣẹlẹ̀ mọ́ àfúnjálàbí nù ni. Mẹ́tẹ̀ẹ̀ta yìí Ọlọ́run á máa pé fáàfáà mi láàfáà kan ṣoṣo, yóò lè kọ́ mọ́ńkéwú, yóò lè ṣe wáàsí, yóò lè ṣe jálàbí.
àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àáfàá kó sínú ìtí wọ́n ń jẹ́ àáfàá tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní látara ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú olórí burúkú Abdulrahman tó lọ pa ọmọ ọlọ́mọ Hafsa wọ́n ti wá fẹ́ kó ẹrẹ̀ báwọn àáfàá la bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá tó ní wá gan ó pa àwọn àáfàá lé púpọ̀ ànábì náà sì ó já mọ̀ pé ti ń já àáfàá débi pé wọ́n ní man ahabba Allaha ahabba Muhammadan bẹ́ẹ̀ bá ti fẹ́ràn Ọlọ́run yóò fẹ́ràn Nabi Muhammad sallallahu alayhi wa sallam wa man ahabba Muhammadan ahabba Allah bẹ́ẹ̀ bá ti wá fẹ́ràn Nabi Ọlọ́run ṣe kíní Ọlọ́run fẹ́ràn rú ẹni bẹ́ẹ̀ náà wọ́n bá ní wa man ahabba ulamaha bẹ́ẹ̀ bá fẹ́ràn àwọn àlùfáà náà ahabba Allah Ọlọ́run fẹ́ràn rú ẹni bẹ́ẹ̀ náà torí ìdí eléyìí ọ̀tọ̀ lẹ̀kọ́ ọ̀tọ̀ nímọ̀ ọ̀tọ̀ níwà bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó jáde níléèwé tí wọ́n á fi sí iléeṣẹ́ kan tí wọ́n á ń da iléeṣẹ́ náà rú àbí ń kówó jẹ iléeṣẹ́ tí ò sanwó àwọn òṣìṣẹ́ ẹ dákun sáà ló kọ́ ilé ìwé náà ní skul ni rárá ọ̀gá skul ní kọ́ pé kó lọ bá tọmọ ọlọ́mọ jẹ́ o ìwà anú ẹ̀ ọ̀tọ̀ lẹ̀kọ́ tí wọ́n kọ́ ṣùgbọ́n ìwà anú tiẹ̀ tó fẹ́ dáwù fúnra lára rẹ̀ oníwà tí ń wù yẹn dókítà tí ó nílé ìwòsàn tẹ wá gbé ọ́fíìsì ẹ̀ tẹ wá bábi tó rí ọmọ tuntun mọ́ ẹ dákun só kọ́ ìwé náà léèwé ni rárá iṣẹ́ tó kọ́ ẹ̀kọ́ tó kọ́ ọ̀tọ̀ ìwà anú ẹ̀ ọ̀tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ń bẹ káàkiri tẹ́tẹ́rẹ́ àwọn àfáà náà ẹni tó jẹ́ àfáà tó lọ lé kéwú wọn ò lè kọ́ lé kéwú kó lọ máa bẹ orí èèyàn Al-Qur'ani ò sọ bẹ́ẹ̀ àdìsá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wallahi wọn náà ò sọ bẹ́ẹ̀ ká má wàá máa fi ìtí ń jẹ́ pé ẹ̀kọ́ yìí ká má dàpọ̀ mọ́ ìwà èèyàn lè jẹ́ olóríire kó má jẹ́ onínúure o èèyàn sì lè jẹ́ onínúure kó má jẹ́ olóríire Ọlọ́run á máa pa méjèèjì pọ̀ fún ẹlòmíì bẹ́ẹ̀ torí ìdí eléyìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà táwa ń sí fìlà pamọ́ pé ọmọ mi láàfáà Ràmánù ti bà wá ló kọjẹ́ kíní kan ti bà wá ló kọjẹ́ ó ṣẹlẹ̀ sọ́dọ̀ tiwa nù ni ó ṣẹlẹ̀ sí wa nù ni kò wá ní dá ká máa wá gbé identity wa yẹn ká máa gbé pamọ́ àfáà lèmi tòdì kọ́ ilẹ̀ torí ẹ̀ kí n sí fìlà pamọ́ pé rárá o torí pé kí n ṣe ọ̀dọ̀ wa àfáà ni yóò kọ́ ṣẹlẹ̀ sí àìmọye tá a ti gbọ́ sẹ́yìn lágbájá pààyàn kìnnì kan Evans tó jẹ́ ọ̀gá àwọn kidnappers ń jọ sí ẹ dákun torí Ọlọ́run mùsùlùmí ni sáàfáà ni ìkànnì tó ń gbọ́ láìpẹ́ yìí nísìnyí òkú Kọ́dírì ìtẹ́nà lọ bù mẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì kan ẹ dákun torí Ọlọ́run àfáà tún ní tún so that yóò máa wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá ti wá ń wáyé ni ká má wàá máa fi ẹnu ẹ̀gàn ká má fi máa tabá àwa tí Ọlọ́run bá gbéṣẹ́ nìran ká má máa fi ẹnu burú ká má fi máa ṣe kíni ká má máa fi kó bára wa àwa máa nábì Ádámà ẹjá bẹ̀rù Ọlọ́run níbi tábà máa sọ ẹ dákun torí Ọlọ́run kọjá ń bì kan jẹ́ òní nǹkan bá ní tọ̀ àfáàsà àbá àlékún nígbà tí mo ní súnmọ́ kí n bá lọ́wọ́ ló bá ẹwẹ̀ má bínú àfá o ẹ ti sọ̀rọ̀ bá lọ́wọ́ gan báyìí òpin Ọlọ́run níjó dáa fún ọ ọwọ́ àtọ́jú pé Ràmánì wá jẹ́ olórí ibú kò sọ èmi àbáwọn àfá yòókù lórí ibú ẹni bá ní ìwà abú lọ́wọ́ ní tiẹ̀ lọ́tọ̀ látara orí ibú tọ́lọ́run fẹ́ kó ṣe ó ní láyé ọ̀tọ̀ ni torí ìdí eléyìí ẹnì kankan wá dọwọ́ wa o nínú ọ̀rọ̀ tí sọ lásán èyí a máa sọ orí ibú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní albala'u mu'akkal bil mantiq orí ibú ọmọ Ànábì Ádámà orí ahọ́n rẹ̀ báyìí la fi sí kíkálukú máa tí ó máa sọ èèyàn lèyàn ó máa jẹ́ kò sẹ́ni tí ò lè tí ẹ̀jẹ̀ ò rọrùn nínú ara ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe Ràmánì ṣe ó bu lọ́wọ́ tó ti yé sí kò sì tẹ̀lé ń tó ké nígbà tá a gbọ́rọ̀ rẹ̀ ó gba àwọn àlùfáà tó gba àwọn ibi tó ti kéwú níbi tó dáa ni àtóbi náà àwọn èèyàn tó dáa ni ìlú tó ti jáde náà ìlú àlùbáríkà ni àtàwọn afẹ́fọ́rọ̀ Ràmánì tún sọ ìlú Ìlọrin lẹ́nu ìlú Ìlọrin ìlú àlùbáríkà ẹlẹ́kọ̀ọ́jà máa ń tá màá nítorí Ọlọ́run o tó rà níbo Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì wọ́n tá a já àfáà náà ó dọwọ́ wa àfọlọ́rin lè mọ́tò ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna kullu ma nata'allamu àwọn tá a já àfáà ọ̀tá jáfà kí láǹfààní kí ó ta ké gan àwa náà àárín ayé lójú gbogbo tí ń jẹ́ wá bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wa àfáà náà ti ń bá ẹ̀rọ àfáà tí ó máa fọtí lóṣẹ́ sálẹ̀ Kùránì kọ́ wa bẹ́ẹ̀ sànábì kọ́ wa bẹ́ẹ̀ àwọn ànábì Ọlọ́run tá a lájogún yìí wọn ò wáyé
iṣẹ́ Ọlọ́run ni wá jẹ́ láyé wọ́n dẹ̀ jẹ́ iṣẹ́ náà títí tá fi lọ bọ́lọ̀ ni ànábì tá a tẹ̀lé yìí ẹ dákun ilé mélòó ló kọ́ o nígbà tó wà láyé ọkọ̀ mélòó ló rà èyí tó jẹ́ ẹṣin náà ni ọkọ̀ tí wọ́n ń gùn nígbà náà ẹ wá bi mí léèrè ẹ dákun ẹṣin mélòó ni ànábì Muhammad ní sallallahu alayhi wa sallam àtàwọn sahaba aṣọ mélòó ló wọ̀ àwọn dẹdikéètì ìgbésí ayé wọn fún tọlọ́run ni ṣùgbọ́n àwọn àfáà tó ní tálájogún ànábì Ọlọ́run àtẹ̀lé orípa wọn àtẹ̀lé ìlànà wọn ọ̀pọ̀lọpọ̀ wa lé ní ayé là ń wá ayé là ń lé ṣe ń ta akọ́nu kéwúnu lam yufidna kullu ma ta'allam gbogbo ń ta aláàkọ́ pátá kò wúlò fún àkóso àǹfààní fún wa àwọn aláṣẹ wà sí fún yàn ẹ má mutí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà là ń mú aṣẹ wà sí fún yàn ẹ má kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà là kírun ẹlòmíì ò kí àsùbá lónìí ìsìn gbààwẹ̀ ó sì láàfáà lòun abẹ́rẹ́ nǹkan báyìí ẹ wo ohun tí à ń dálẹ̀ lónìí lórí social media ẹ wo tá à ń dálẹ̀ àwọn èèyàn rí wá sí gbọ́mọ́ àti ká máa búra wa ká máa fúnra wa lésì ká máa sọ ohun tí ò dá nípa ara wa àwọn bàbá àtàná tí wọ́n wáyé tí wọ́n ṣiṣẹ́ bàbá Sheikh Adam radiyallahu ta'ala anhu bàbá Sheikh Kamaldeen radiyallahu ta'ala anhu bàbá wa Sheikh Yusuf Al-Arigbaji kọ́nàmbà akẹgbọ̀n lápapọ̀ wọ́n wáyé wọ́n ṣiṣẹ́ káwọn àfáà kan tí wọn ò tí ì bí ya wọn nígbà táwọn lẹ́yìn ní lo ìjà àfáà káwọn wá délé nìkan máa kàn dé mọ́ bàbá yẹn ẹ dákun ṣe ń tó dà nìyẹn ṣe ń tó dà nìyẹn àwọn èèyàn ò rí wáàsí gidi gbọ́lẹ́nu wa mọ́ àfi ọ̀rọ̀ èébú ọ̀rọ̀ tí ò dá ọ̀rọ̀ sọkúsọ àwa la fẹ́ ṣe léyìí àwa la ń gbé Islam láwa ń gbé lárugẹ ní àbáǹtara wa jẹ yòròyòrò ayé ó ti wá kó sí kálukú wa lẹ́mìí abẹ́gun fẹ́ǹsà àbí àfáà tó jókòó wájú mọ́sálásí tó rọ́kùnrin tó wá fẹ́ǹsà kọjá àbẹ́gbẹ̀rẹ̀ kan tó wá kọ̀ ńlá kọjá tó bàtí náà wẹ̀ tí ń bọ̀ inshallah èmi náà gbọ́dọ̀ máa gun fẹ́ǹsà dákun ilé àlùwà lálẹ́ ọ̀tà ní àbẹ́ńjì ní mọ́sálásí sí ń ta gbéra nínú bọ́lá bá kádàrá kówó wá bá àfáà láàyè ọ̀tọ̀ alhamdulillah àmọ́ èsè ń ta kanlẹ̀ gbéra nínú pé láyé ta wáyà fẹ́ wá lówó tọ́lọ́run la fẹ́ wá ṣe láfi pín àwọn àfáà sọ́nà mẹ́ta lẹ́ẹ̀kan àfáà kọ́ máa ń kéwú ok ọ̀nkọ́ máa ń kéwú nísìnyí dákun ọwọ́ expect kí owó ńlá máa wọlé ń bẹ̀ rárá o ọ ní ìfaradà lórí ẹ̀ tó pọ̀ tààrà ọjọ́ ní wáàsí gbogbo tí wọ́n ń ṣe wáàsí léni tó jẹ́ àwọn àfáà wa gbà léni tọ́lọ́ ń sànú wọn nú ayé kìí ṣe àná ìdí ẹ̀ta kọ́ni bẹ̀rẹ̀ wọ́n ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ bọ́dọ̀ máa wá fà lùbáríkà sí mímọ́ wọn látara pé kálukú láàmà ní ọlọ́run iṣẹ́ tá à ń ṣe ń bẹ̀ yìí ọlọ́run ò dákun dá wa lọ́láǹdí ẹ̀ bọ́dọ̀ máa wá dá wa àfáà náà lọ́láǹdí mímọ́ tí mọ́tò jáde ń bẹ̀ tí ilé jáde ń bẹ̀ aṣọ gidi ń jáde ń bẹ̀ bàtà ń jáde ń bẹ̀ aago ń jáde ń bẹ̀ a sọ pé alhamdulillah máa dúpẹ́ ni kò tí tó ń fàárí fún wa kàmẹ́ fi sí fàárí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lé ní àánú fẹ́ máa afẹ́ ṣó àwọn adójú agbó àánú wa gbó lọ́wọ́ báyìí alansaadiya àwọn ọ̀pẹ́sì àwọn èèyàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké lé ní gan tí aláwọ̀ wà nílé kí wọ́n dọmọ yahoo tán oríṣiríṣi tí ò nítumọ̀ lẹ́ẹ̀mọ̀ bá lọ́wọ́ wọn ẹ dákun tó lọ́nà Muhammad ṣe ń ta akọ́ Al-Qur'ani ni ṣe ń ta akọ́ nínú àdìsá lẹ́bí Muhammad lélẹ̀ gbogbo tí àwọn afá wa tá a kà ṣe ń tí wọ́n kọ́ wa rèé ẹjá bẹ̀rù Ọlọ́run àwa là á jẹ́ kí wọ́n máa fi ẹnu ẹ̀gàn bú wa kẹ́yìn máa ní àfẹ́ ìṣiṣẹ́ tí wọ́n bá jẹ́ àfá tí ò bá ní sẹ́mi lọ́wọ́ kèké sí ìsọkúsọ ni ó gbọ́n ní bá sọ kó má sọ bẹ́ẹ̀ mọ́ àfá tó níṣẹ́ nítorí ọmọ pé sí àfá iṣẹ́ ni ọjọ́ ìyá rẹ̀ bá kú àbí bàbá rẹ̀ bá kú tí wọ́n gbẹ́nu ókè tó ń sunkún òfò àfá lẹ́ pé ẹ̀dákùn torí Ọlọ́run ìyá wa kú bàbá wa kú ẹ wá bá wẹ̀ kú ìwọ tó olùkú kò nílé súnmọ́ òkú rẹ̀ mọ́ òkú mi ń bẹ yóò ti máa rùn tẹ́ pé àfá káfọ́ wá wẹ̀ ẹ yóò fọ́ bomú ni àfá nínú yàrá yẹn ní ibẹ̀ ni wọ́n wà ara sí àfá nù bí nǹkan bá dàrú tán yányán àfá lẹ́ pé tí ó bá ń pe Ọlọ́run bí nǹkan bá ń dá tẹ́fẹ́ kó bàjẹ́ àfá lẹ́ pé tí ó bá ń pe Ọlọ́run káwá fẹ́ sọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn ká sọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn gbogbo tí ò bá yé nípa ọ̀rọ̀ ẹ̀sìn pátá ọ̀dọ̀ àfá lẹ́ kó lọ ẹ dákun torí Ọlọ́run àfá àtẹ́wà bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ṣé ò ní wo tíra ṣé ò ní gbísì ti Al-Qur'ani kó mọ òfin Ọlọ́run kó mọ àwọn ṣàrá'ì Allah kó mọ àwọn òfin Ọlọ́run kí lọ́lọ́run wí kí àlẹ́ Muhammad sọ sẹ́lẹ̀ ìlò tó ń ṣẹ́ àfá akọ́mọ kéwú kẹ́ni ò níṣẹ́
ọ̀gá sùkúù tí ń kọ́ ọmọ iléèwé tí ń ṣe fáàrí pé ní I'm a teacher pé mò ń kọ́ ọmọ ní olùkọ́ ni mí ẹ ṣe wá ní ká àfa ọmọ lè fọwọ́ sọ́yà pé ní olùkọ́ lèmi náà ẹ máa sọ pé èyí tó pọ̀ jù nínú iṣẹ́ nínú téèyàn bá lọ sí skul ní kọ́ọ̀sì téèyàn bá ṣe tí máa pẹ́ jù díẹ̀ onílọ̀ tàbí mẹ́sì ẹlẹ́mí lọ́dún méje ẹlẹ́mí lọ́dún mẹ́fà ṣé o ti ń sìn àfa náà wà lọ́lẹ́ kéwú bẹ́ẹ̀ yóò lọ́dún mẹ́jọ yóò wá jòkó ti sí àfa yìí wá sí ní ṣe ni o àbí ń dáyàn lóhùn àbí ń kọ́ mọ́ ń kéwú kẹwàá ní tó gbé dání ni kì í ṣiṣẹ́ àbí kó lè tún lọ kọ́ sí káfíńtà ẹ má sọ bẹ́ẹ̀ èyí tí ó dáa jù fáàfáà tó bá wù pé yes ó wù mí kí n ṣe business àfáàlẹ̀ mú business mọ́ ibi tí ẹ̀ ń wo iná mo ṣe business ṣó ti yé àmọ́kẹ́ máa sọ pé ní àfáà oníṣẹ́ tẹ́lẹ̀ pé ń kọ́ ọmọ ẹkẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ìtí dókítà lọ read ní school òun ló jòkó ti ṣe kí ni tí ń ṣiṣẹ́ lé lórí ọ̀gá iléèwé tó náà lọ read ní school ló jòkó ti ṣiṣẹ́ lé lórí àwọn àfáà náà ta lọ lé kéwú kò sí nǹkan tá a fẹ́ fi kéwú wa náà ṣe tójú ká ìgbésí ọlọ́run ọba lárugẹ lọ káde pé ẹ̀yin èèyàn sínú Islam ẹ bá ní àfáà ìṣiṣẹ́ ìsọkúsọ ni o ṣùgbọ́n tí ò jẹ́ àmọ́ táwọn wí nípa àwọn àfáà náà ti bara wa jẹ́ àfáà ti bara wa jẹ́ kálukú nílọ kúlé olówó sábà lẹ́kún àfáà ẹ̀dá bàbá mo ti bá yín han yàsín bíi mẹ́fà kalẹ̀ ìgbà yín lé yàsín mẹ́ta mo fi lè sẹ́nu ọ̀nà yín tí n bá ti tán dákun torí ọlọ́run bá ń sẹ́ndì owó àdúrà mi tí wọ́n bí ọ̀la àdúrà ni ọ̀tọ̀ ni ganu sí tán fi bú ìjọ ní ẹ̀yà fún ọmọ ganu káàkiri ibi tí wọ́n bá pè ọ sí kí ló ń wá lọ́bẹ̀ àwọn náà à ń rin ayé lójú à ń rin ẹjẹ́ àtúnra wa ṣe káwà fà ìzálímílẹ̀ olùfásàd bí ọbẹ̀ ò bá dùn bóúnjẹ ò bá dùn wọ́n ni ẹ fi yọ̀ sí àmọ́ bí ọba wa bàjẹ́ kí ni tá a fi túyọ̀ sí àwọn àfà níyọ ayé bá a bá ti bàjẹ́ ayé bàjẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó láwọn méjì kan bẹ tí wọ́n bá ti dá ayé ò dá tí wọ́n bá bàjẹ́ ayé ò bàjẹ́ lára méjì náà àwọn àfà àtàwọn aláṣẹ tàbá sì wo ayé lónìí náà nínú gbogbo tí ń dayé irú lónìí ọ̀dọ̀ méjì náà làá wá sí àwọn aláṣẹ àtàwọn àfà bá méjì ní bá ti dá wàlẹ́ ayé ò dá bá méjì ní ò bá ti dá tí wọ́n bá ti bàjẹ́ nú ayé láfi máa ní ayé náà bàjẹ́ torí ìdí olóyè nìkọ̀ọ̀kan wá dọ́wọ́ wa wà fà ẹja túnra wa ṣe ká pera wa sákìyèsí ká kóra wa níjánu káyé fẹnu àbùkù káyé fi máa kàn wá mọ́ káyé fẹnu àbùkù máa kàn wá mọ́ má lọ ganu sóde olóde tí ò bá kàn ẹ́ má lọ bẹ́ẹ̀ mo ti fàdúrà lẹ̀ fún yín lé májò máa wáyé àáfàá gbọ́dọ̀ máa pọ́nra rẹ̀ lé ọlọ́run tó fún wa torí ìpọ́nrọ̀ ramani wá ṣẹlẹ̀ kálukú wá ń dé kángọ̀ káàkiri ẹ̀fẹ̀ kẹ́mọ̀ pàápàá ní identity ẹ̀ ló ń fi pamọ́ yẹn kò síbi tí ṣe ò sí táwọn àfáà dénú níjọ́ta mìíràn títí ń ṣẹlẹ̀ ńkọ́ ṣé ti ń sìn dókítà tí ó bá ayé ọmọ ọlọ́mọ jẹ́ àbáwọn bòmíì tá à ń rí tí wọ́n ń fi èèyàn ṣe pílà ilé ìjọsìn ẹ dákun torí ọlọ́run ṣé tí wọ́n kọ́ wọn nìyẹn bí pásítọ̀ kan bá ya wèrè tó bá fi èèyàn ṣe pílà ṣọ́ọ̀ṣì tiẹ̀ tásìrì rẹ̀ bá tú kò sọ àwọn pásítọ̀ yòókù lórí burúkú orí ibú tọ́lọ̀ ní yóò ṣe látara ó ń tọ̀hún ló ṣe ń tiẹ̀ yẹn kíkálukú wa kí á pọ́n ara wa lé láwọn àfáà ká má kó dọ̀tí bára wa mọ́ ká bẹ̀rù ọlọ́run lórí níta gbé dání ọlọ́mọṣà wọlé ní Muhammad lọ́dọ̀ ọlọ́run kó mọ́ṣà dúró tì wá iṣẹ́ tí kálukú wa gbé dání náà níṣẹ́ ọlọ́run àdéhùn tá a gbà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ọba nìyẹn ìtàwọn ànábì ò bá wá ṣe ẹ̀mẹ́jàwọ̀ ṣe tá a fi máa kó ìdọ̀tí bá Islam àwọn ọ̀rọ̀ kan tó wá ń bẹ tá a fẹ́ dá sí ṣùgbọ́n jọ́nà bá máa yẹ̀wá insha Allah wa máa sọ insha Allah rahman aláwọ̀ bí ànábì Muhammad bẹ́ẹ̀ nù ná ṣé bẹ́ẹ̀ ni ànábì jí pátá pupa ṣé bẹ́ẹ̀ ni ànábì bá òkú sùn ṣé bẹ́ẹ̀ ni ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ṣé bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ insha Allah rahman lágbẹnu sí ìjọlọ́mbà máa yẹ̀wá ilé ìta gbọ́ yìí ọlọ́mọsàfà àlùbáríkà sí fún wa ọlọ́run jẹ́ wúlò fún wa má ṣe lè ní àṣemẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi àtẹ̀mí tí mò ń wí Ramadana yìí kó wọlé àlùbáríkà nú ẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́n jẹ́ orí bí a ti fẹ́ wọlé àná Muhammad ọdún ọlọ́run má fi ààwẹ̀ ọdún yìí má yìí ṣàgbàmọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa o
èyí tí ń bọ̀ náà ṣàjò bá wa dáadáa ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billahi aliyyil azim.